Hello, ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ gbogbo ọmọ Yorùbá jákèjádò gbogbo àgbáyé. Mo lérò pé bó ṣe ń lọ láàárín Ọọ̀ni of Ifẹ̀ àti Aláàfin Ọ̀yọ́ tuntun, ó ń dùn mẹ́yìn ọmọ Yorùbá nínú àbí? Ló bá tán, Aláàfin ti sọ̀rọ̀ sókè o. Yorùbá nation no going back. Yorùbá nation no surrender. Èmi mọ̀ pé bí a fẹ́ bí a kọ̀ a máa délẹ̀ lérí yẹn. Gbogbo ẹ̀yin àṣebàjẹ́ tẹ́ wà ní ilẹ̀ Yorùbá, ojú yín ló máa ṣe kò ní ṣẹ̀yìn yín. Ọba tuntun jẹta ìjẹ́, ọba olóṣù kan lórí àpèrè, ó ti di gbàs. Nígbà táàárín àwọn ọba yóò tò, báwo ló ṣe fẹ́ pa ẹnu pọ̀ láti jà fún ìran Yorùbá? Kò tiẹ̀ káyé Lady K, wàláì. Mo ti ní wọ́n jà lékejì ni. Òun lọ̀rọ̀ Ọọ̀ni of Ifẹ̀ àtàláàfin Ọ̀yọ́, wàláì kò káyé Lady K. Níwọ̀nba àgbà tí mo ti yẹnu sí, mo ti gánú sí. Ẹ ti ní kí n mórí wá kí n gbọ̀hùn, èmi ò sì lóògùn, Jésù ni mo ní. Náà kí ló wá kàn mí bẹ́ẹ̀ tó jẹ́ kí n ganu ni wípé ọmọ Yorùbá ẹ má gọra yín o. Gbogbo ẹ̀yin tẹ́ ń sá sí abẹ́ àwọn tí wọ́n ń jà Ọọ̀ni of Ifẹ̀ àti Aláàfin Ọ̀yọ́ tó tún wá fi mọ́ títà àwọn bàbá ọba Oyètúnjí. From the reliable source, èmi ti gbọ́ bó ṣe lọ, ṣùgbọ́n ẹnu mi rèé àgò. Èyí tó jẹ mí lógún ni kí n create awareness fún àwọn ọmọ kan tí wọn kì í ṣe ọmọ àlè nílẹ̀ Yorùbá. Èyí tó jẹ mí lógún ni pé kí n wá bá ṣe máa gba ilẹ̀ Yorùbá. Bí mo ṣe máa wá àwọn èèyàn, àwọn ọmọ kan tí wọn kì í ṣe ọmọ àlè, àwọn ọmọ kan bíi tèmi Àyọ̀ká Adé, tájọ máa fọwọ́sowọ́pọ̀ láti gbà wọn wá lóko ẹrú. Òun ló jẹ mí lógún. Aláàfin Ọ̀yọ́ sọ̀rọ̀ sókè. Aláàfin Ọ̀yọ́ ti ganu sí máìkì. Bàbá mi Ọ̀wọ́ Adé, ẹ mọ́ bínú, èmi á mọ̀ ṣẹ̀fẹ̀ gan o. Ẹ kò sọ́gbọ́n máa yí kẹ̀yìn náà díẹ̀díẹ̀, ó yí kọ́yìn nìyẹn. Ire ló sì máa yí kọ́yìn. Àlàáfíà ló máa yí kọ́yìn. Ìdùnnú ló máa yí kọ́yìn. Lọ́dọ̀ tèmi o, ibi ò ní yí kọ́yìn. Èmi ò sì ní bá wọn bú Ọọ̀ni, mi ní bá wọn bú Ọ̀wọ́ Adé. Kò sí tí máa bú nínú àwọn méjèèjì. Kò sí. Ẹ̀yin ọmọ Yorùbá tàtà, etí wa mélòó kí la fi ń gbọ́ ọ̀rọ̀ Iléyá? Ṣẹ́rí gbogbo ìjà tÁláàfin Ọ̀yọ́ àti Ọọ̀ni of Ifẹ̀ ń jà distract ni o. Àánú wa ṣe mí ṣá, ọkàn gbágẹ́mọ oríṣiríṣi fún wa ni. Mò ń sọ fún yín wípé distract ni. Wọ́n fẹ́ distract wa ni. Ṣé mo pa fẹ́ ṣe super mega rally? Ẹ wá wo gbàsgbòs láti jọ́ tÁláàfin ti jẹ. Kí ló dé tó jẹ́ pásìkò tá fẹ́ gbé super mega rally jáde l'Aláàfin Ọ̀yọ́ tuntun jẹ? Kí ló dé tí wọ́n jẹ léṣì? Kí ló dé tí wọ́n jẹ ní kinní? Iye tí ẹ̀ káyé àsìkò tí fámú wọn nìyí, alihamdulilayi. Mo kàn yàbàrà bẹ́ẹ̀ ni, ẹ má tí ì bú mi o. Now, ó ṣe tí wọ́n jẹ́ gbà tá à ń pinnu apá fẹ́ ṣe super mega rally. Òun làwọn Ọ̀yọ́ tún wá sí ààfin Aláàfin Ọ̀yọ́ tó tún wá di páwọn yẹn jẹ́ fọ́tí lọ shame. Kò káyé o. Yorùbá nation ni ẹjẹ́ arúmúgbọ́ o. Ẹjẹ́ àtẹ̀wọ́kọ́ gbọ́rọ̀ látẹnu kábíyèsí Ọ̀wọ́ Adé. Bàbá náà ti padà ganu sí máì kan ti sọ̀rọ̀ sókè. Ẹjẹ́ àgbọ̀ tó sọ. Ẹjẹ́ àjọgbọ̀. Ẹjẹ́ àgbọ̀. Ọọ̀ni Aláàfin bínú. Nínú ìbínú tààrà ni Aláàfin ìlú Ọ̀yọ́ tuntun, Ọba Abímbọ́lá Akeem Ọ̀wọ́ Adé, Ẹlẹ́wù Ẹtù Kínní àti ọ̀pọ̀ àwọn ẹmẹ̀wà rẹ̀ wà báyìí lórí ìlàkàkà àwọn kan láti gbé òun àti Ọọ̀ni Ifẹ̀, Ọba Adéyẹyè ẹni ìtàn Ògúnwùsì, kọlu ara wọn. Ó ti hàn gbangba báyìí pé gbogbo ohun tó wà lọ́kàn àwọn kan pátá ní láti dá wàhálà sílẹ̀, láti fi ọ̀rọ̀ ẹnu wọn, èyí tó jẹ́ irọ́ àti èyí tó jẹ́ àgbélẹ̀rọ, dá wàhálà sílẹ̀ láàrin àwọn ọba ńlá méjèèjì nílẹ̀ Yorùbá, kó sì jẹ́ ohun tí a ó tún máa gbé kiri nìyí fún ọ̀pọ̀lọpọ̀ ọjọ́. Láàfin nílẹ̀ ráyè Yorùbá nation ṣé láti ìgbà tí Aláàfin tuntun yìí ti jẹ ní oríṣiríṣi ìròyìn aburú ti ń jáde. Àwọn oníròyìn yìí fúnra wọn ni wọ́n sì ń béèrè ẹni tó ga jù tàbí tó jẹ́ aṣáájú ọba Yorùbá nínú Ọọ̀ni àti Aláàfin.
nítorí ohun tí wọ́n ń ṣe láti fi àwọn ọba méjèèjì yìí pawó. Ọ̀pọ̀ ló ń parọ́, ọ̀pọ̀ ló ń sọ ohun tí wọn kò mọ̀. Àwọn míì yóò sì parọ́ tààrà láti mú inú Aláàfin yìí dùn tàbí inú Ọọ̀ni dùn àti láti sọ wọ́n di ọ̀tá ara wọn. Irú ẹ̀ ní fídíò kan tó wà níta báyìí. Fídíò náà sì ni Aláàfin torí ẹ̀ bínú. Aláàfin ní fídíò náà burú nítorí pé irọ́ tààrà ni. Kò sì sí ohun tí fídíò náà wà fún ju ìdájà sílẹ̀ àti ìbanilórúkọjẹ́ lọ. Nínú fídíò náà tó wà lórí ayélujára yìí ni wọ́n ti sọ pé ẹnìkan wá láti ìlú kan tí wọ́n ń pè ní Ọ̀yọ́túnjí ní orílẹ̀-èdè Amẹ́ríkà. Tọ̀hún sì sọ pé òun ni bàbá ọba ibẹ̀. ló ń ṣe ìyẹn kúrò bẹ́ẹ̀ má bínú jàre gbọ́ kúrò bẹ́ẹ̀. Àti pé òun wá pẹ̀lú àwọn èèyàn òun nítorí Aláàfin ló pe òun gẹ́gẹ́ bí bàbá ọba Ọ̀yọ́túnjí. Ṣùgbọ́n nígbà tí òun débẹ̀, wọn kò sanwó òtẹ́ẹ̀lì òun fún ọjọ́ méjì tí òun fẹ́ lò. Owó ọjọ́ kan ni wọ́n san. Pẹ̀lú ẹ̀ náà, òun lọ láti lọ rí Aláàfin tuntun. Níbẹ̀ ni Aláàfin sì ti ń béèrè lọ́wọ́ òun ọmọ ibi tí òun jẹ́, tí òun sì sọ pé Àwórì lòun àti ẹni tó ń fi ọba jẹ ní Ọ̀yọ́túnjí, tí òun sì sọ fún wọn pé Ọọ̀ni ni. Fídíò náà sọ pé ó dàbí pé ọ̀rọ̀ pé Ọọ̀ni ló ń fi ọba jẹ ní Ọ̀yọ́túnjí yìí kò tẹ́ Aláàfin lọ́rùn. Nígbà tí wọ́n sì rí dẹ́rẹ́bà tó gbé wọn wá pé níṣe ló ń ya fídíò gbogbo ohun tí wọ́n ń sọ, wọ́n kì gbogbo àwọn mọ́lẹ̀, wọ́n sì lu àwọn dáadáa. wọ́n wá jẹ bótóbótó. Àwọn ọ̀rọ̀ náà pàkàṣọ púpọ̀. Ẹni tó sì pe ara ẹ̀ ní bàbá ọba Ọ̀yọ́túnjí yìí, àfi kí wọ́n wádìí ẹ̀ dáadáa. Kó má jẹ́ ẹnìkan tó wá pe ara ẹ̀ ní ohun tí kò jẹ́ ni. Eléyìí sì ni fídíò orí ayélujára tí wọ́n gbé jáde yìí kò ṣe. Bó bá wá jẹ́ Aláàfin ló pe ẹni tó pe ara ẹ̀ ní bàbá ọba Ọ̀yọ́túnjí yìí, ṣé Aláàfin yóò ṣẹ̀ṣẹ̀ máa béèrè ọmọ ibi tó jẹ́ àti ibi tó ti wá ni? Tàbí èèyàn yóò pe ẹni tí kò bá mọ̀ síbi ayẹyẹ ẹ̀ ń dán? Orílẹ̀-èdè Amẹ́ríkà ní South Carolina ní ìlú kékeré tí wọ́n ń pè ní Ọ̀yọ́túnjí yìí wà. Kí wọ́n sì tó lọ síbẹ̀, agbègbè kan ní New York ni wọ́n wà tẹ́lẹ̀. Kì í ṣe pé àwọn tí wọ́n dá ibẹ̀ sílẹ̀ kò mọ ohun tí wọ́n fẹ́ tàbí ohun tó wù wọ́n. Bẹ́ẹ̀ ni kì í ṣe pé wọn kò mọ̀ pé Ọ̀yọ́túnjí làwọn fẹ́ máa jẹ́ tàbí pé wọn kò mọ̀ pé Ọ̀yọ́ ni àwọn fẹ́ pe ara wọn. Bó tilẹ̀ jẹ́ wọ́n gba Ilé Ifẹ̀ gẹ́gẹ́ bí orírun wọn. Kì í ṣe pé wọ́n ń jẹ́ Ọ̀yọ́túnjí lásán. Gbogbo àṣà Ọ̀yọ́ àti ohun tí wọ́n ń ṣe lọ́yọ̀ọ́ ni wọ́n ń ṣe. Ní ayé Aláàfin Ọláyíwọlá Adéyẹmí kẹta yìí, àwọn èèyàn náà wá sí ìlú Ọ̀yọ́ láti wá kọlà. Bó tilẹ̀ jẹ́ pé òyìnbó ni gbogbo wọn. Ọ̀pọ̀ èèyàn ni kò mọ bí Ọ̀yọ́túnjí yìí ti bẹ̀rẹ̀. Wọ́n rò pé kinní náà déédéé húyọ bẹ́ẹ̀ lójijì ni. Ọba tó kọ́kọ́ jẹ níbẹ̀, ìyẹn ẹni tó dá Ọ̀yọ́túnjí yìí sílẹ̀, Walter Eugene King lórúkọ ẹ̀. Ẹni tó kọ ìjọ àti ẹ̀sìn babutiisi tí wọ́n bí sínú ẹ̀ sílẹ̀, tó ní òun fẹ́ràn ẹ̀sìn àwọn Áfíríkà ju ti àwọn òyìnbó tó bí òun lọ. Ohun tó gbé e lọ sí orílẹ̀-èdè Haiti níbi ọmọ ọdún 12 péré nìyẹn. Nígbà tó sì dé ọ̀hún ló kọ́ nípa awo tí wọ́n ń ṣe níbẹ̀, táwọn yẹn sì sọ pé awo láti Áfíríkà ni, nígbà tó jẹ́ àwọn aláwọ̀ dúdú Áfíríkà ni wọ́n wà lórílẹ̀-èdè náà. Àmọ́ nígbà tó di ọdún 1959, Walter King tún tẹ̀síwájú, ó lọ sí orílẹ̀-èdè Cuba níbi tí àṣà Yorùbá ti gbilẹ̀ dáadáa. Ní Cuba ló sì ti di oníṣàngó. Níbẹ̀ ni wọ́n ti fún un lórúkọ Ẹfúntọ́lá Adélábù Adéfúnmi. Níbi ìwádìí ẹ̀ ni wọ́n ti sọ fún un pé Ọ̀yọ́ ni Ṣàngó ti bẹ̀rẹ̀. Nídìí èyí ló sì ṣe tẹ̀lé àwọn tí wọ́n wá ṣe Festac ní Nàìjíríà lọ́dún 1977 wá. Ìyẹn lẹ́yìn tó ti dá Ọ̀yọ́túnjí sílẹ̀ lọ́dún 1970. Ó dá a sílẹ̀ bí ilé kékeré lóhun àti ti àwọn ẹbí ẹ̀ nìkan. Kò sí ohun méjì tó fi pe orúkọ ìlú ẹ̀ yìí ní Ọ̀yọ́túnjí ju pé wọ́n sọ fún un pé Ọ̀yọ́ ni Ṣàngó ti wá, tó sì jẹ́ òòṣà tó fẹ́ràn jù ní Cuba nìyẹn. Ohun tó ń bọ níbẹ̀ ni. Àwọn ará Cuba ló kọ́kọ́ ń tẹ̀lé tẹ́lẹ̀. Àwọn ni wọ́n sì ń pàṣẹ nítorí nínú ẹgbẹ́ awo wọn ló wà. Ìgbà tí wọ́n wá sí Festac ní 1977 ló gba ìlú Ọ̀yọ́ lọ lẹ́yìn ayẹyẹ. Níbẹ̀ ni wọ́n ti fún un ní oríṣiríṣi àwọn nǹkan tí wọ́n sì fún ládé ọba. Àmọ́ pẹ̀lú ẹ̀ náà, ó padà sí Ilé Ifẹ̀ láti kọ́ ifá díẹ̀ kún èyí tó mọ̀. Ó sì ti ń ṣe láti ìgbà náà nìyẹn pé tó bá ti wá sí Ọ̀yọ́, yóò lo oṣù díẹ̀ ní Ọ̀yọ́, yóò sì lo ọ̀sẹ̀ díẹ̀ náà ní Ilé Ifẹ̀.
ní ọdún 2005 ọba yìí kú. ọmọ rẹ̀ ọkùnrin Adéjùìgbé Adéfúnmi kejì, ẹni tí wọ́n ti kọlà Ọ̀yọ́ fún láti kékeré ẹ̀, ni wọ́n sì fi jọba. láti lè fi ẹsẹ̀ ọmọ rẹ̀ ọkùnrin tí wọ́n fi jọba yìí múlẹ̀ dáadáa, ní 2008 ọmọkùnrin náà wá sí Nàìjíríà. ó sì lò bí oṣù mẹ́ta ní ìlú Ọ̀yọ́. bẹ́ẹ̀ ni kì í ṣe pé Ọ̀yọ́ nìkan ló ń dúró sí. ó lọ sí Ilé Ifẹ̀ náà láìmọye ìgbà. ó sì ń kọ́ oríṣiríṣi nípa ìtàn àti àṣà Yorùbá. Ọọ̀ni Okùn Adéṣújú Adé sì gbà á lálejò dáadáa. àmọ́ Ọ̀yọ́ gan ló fi ìjókòó ẹ̀ sí, níbi tí Aláàfin Adéyẹmí ti fún un níbi tó ń gbé láàfin. níbẹ̀ ló ń padà sí lẹ́yìn tó bá ti lọ káàkiri. àwọn ẹgbẹ́ ọmọ Yorùbá ní North America ni wọ́n gbìyànjú láti jẹ́ kí àjọṣe tó dára wà láàrin àwọn Yorùbá gidi àti ọba Adéjùìgbé Adéfúnmi. nítorí bẹ́ẹ̀ wọ́n pè é síbi ayẹyẹ tí wọ́n ṣe ní Baltimore lọ́dún 2007, níbi tí wọ́n ti fi hàn gómìnà Ọ̀ṣun ìgbà náà Ọlágúnsóyè Òyìnlọ́lá. ọba Adéjùìgbé wà níbẹ̀ pẹ̀lú àwọn èèyàn ìlú ẹ̀, níbi tí wọ́n ti mú eégún tiwọn jáde. ọ̀pọ̀ àwọn ọmọ ẹgbẹ́ yìí ni wọ́n máa ń lọ bá wọn ṣeré ní Ọ̀yọ́túnjí yìí nígbàkigbà tí wọ́n bá ń ṣe ayẹyẹ wọn. àwọn ọmọ ẹgbẹ́ ọmọ Yorùbá Amẹ́ríkà yìí ni wọ́n ń gbìyànjú láti mú Ọọ̀ni tàbí Aláàfin dé ìlú náà lásìkò ayẹyẹ wọn, àmọ́ wọn kò ráàyè ṣe eléyìí títí tí àwọn ọba méjèèjì yìí fi wàjà. Ọọ̀ni Síjú Adé kò lọ sí Ọ̀yọ́túnjí o, Kúbà ni ọba náà lọ. bí èèyàn yóò bá sì mọ ìdí òkodoro ọ̀rọ̀ yìí, kó béèrè lọ́wọ́ àwọn ẹgbẹ́ ọmọ Yorùbá Amẹ́ríkà. wọn yóò ṣe àlàyé gbogbo bí ọ̀rọ̀ náà ti jẹ́ fún un. ìdí tó fi ṣòro fún àwọn ọba yìí láti lọ sí Ọ̀yọ́túnjí nígbà náà ni pé fún ọ̀pọ̀lọpọ̀ ọdún níjọba Amẹ́ríkà ń bá wọn jà níbẹ̀ nípasẹ̀ àwọn ìjọba ìbílẹ̀ agbègbè wọn ní South Carolina. wọ́n ní àwọn ìrúbọ àti ètùtù tí wọ́n ń ṣe, pípa ẹranko àti ẹran ọ̀sìn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lòdì sí òfin wọn. wọ́n ní fùdúù ni wọ́n ń ṣe. nítorí èyí nígbà náà ọba kan kò lè kúrò ní Nàìjíríà kó ní Ọ̀yọ́túnjí lòun lọ. àwọn ará Ọ̀yọ́túnjí ni wọ́n ń wá sílẹ̀ Yorùbá níbi tí wọ́n ti gbà pé ilé àwọn ni. Hey, if you're a renter in Canada and you're struggling with credit card debt, $10, $20, $30,000, I just want to share some. ní ti bàbá ọba Ọ̀yọ́túnjí tí wọ́n wá ní ó wá síbi ìgbàdé Aláàfin, wọ́n lù yìí. méjì ni ọ̀rọ̀ náà pín sí o. àkọ́kọ́ ni pé kò sí ọmọ Yorùbá tí bá wọn ṣèjọba Ọ̀yọ́túnjí Amẹ́ríkà o. àwọn òyìnbó ni wọ́n. bẹ́ẹ̀ ni kò sí Yorùbá kan tó ń gbé ìlú wọn yìí. òyìnbó nìkan ló ń gbé bẹ̀. nígbà kan, nígbà tí àjọṣe fẹ́ bẹ̀rẹ̀ láàrin ìlú Ọ̀yọ́ àti Ọ̀yọ́túnjí Amẹ́ríkà, ohun tí wọ́n fẹ́ ṣe létò ni pé àwọn èèyàn náà yóò kó àwọn ọmọ wọn wá láti wá kọ́ àṣà àti ṣe Yorùbá. àwọn ọmọ tí wọ́n bá fẹ́ lọ sí ọ̀hún láti Ọ̀yọ́ náà yóò sì lọ. Lámídì Adéyẹmí ló fẹ́ ṣe eléyìí, ṣùgbọ́n kínní náà kò ṣeé ṣe títí tí ọlọ́jọ́ fi dé. nídìí èyí kò sí Yorùbá kan nínú àwọn olóyè tí wọ́n jọ ń ṣe ní Ọ̀yọ́túnjí, àfi ẹni tí wọ́n bá fi oyè dá lọ́lá lásán níbẹ̀. ẹni náà kò sì ní í sí nínú ìjọba wọn, bọ́ba Kógò tàbí bọ́ba Yílẹ̀ lásán ni. fún ẹnìkan láti jáde pé òun ni bàbá ọba Ọ̀yọ́túnjí, ọ̀rọ̀ náà gba àyẹ̀wò ká tó gbé irú nǹkan bẹ́ẹ̀ sórí ayélujára. àti pé bàbá ọba wo gan-an ni? ọba Adéjùìgbé Adéfúnmi tó jẹ gbẹ̀yìn níbẹ̀, ìyẹn ọba tó jẹ láti ọjọ́ 29 oṣù keje ọdún 2005. ọdún tó kọjá yìí nínú oṣù keje lọ́jọ́ 3 oṣù náà, ìyẹn July 2024 yìí ni wọ́n gún un lọ́bẹ pa. ẹ̀gbọ́n ẹ̀ obìnrin ló gún un pa nítorí ọ̀rọ̀ ọba yìí náà sì ni. nínú oṣù kẹwàá ní 2024 ni wọ́n sì ṣe ìsìnkú ẹ̀ fún un. ìbí àti ń wí yìí, Ọ̀yọ́túnjí kò tíì ní ọba kan. bẹ́ẹ̀ ni ìgbìmọ̀ àwọn adelé ọba kò tíì ṣe ọ̀fọ̀ ikú Adéjùìgbé tán. ta ló wá rán bàbá ọba tó wáyé wá síbi ayẹyẹ ìgbàdé Aláàfin? ó tún gbé bẹ́ẹ̀, ó ní ọmọ Àwórì lòun. ṣé Àwórì wà nínú àwọn olóyè Ọ̀yọ́túnjí ni? eléyìí làwọn èèyàn sọ pé ó gba àyẹ̀wò ká tó gbé irú àwọn nǹkan báyìí sí orí ayélujára, kó má jẹ́ àwọn gbájúẹ̀ ló ń kiri tí àwọn tí kò sì wádìí jinlẹ̀ jù sórí ayélujára láti túbọ̀ dá ìjà tí kò yẹ kó sí rárá sílẹ̀ láàrin Ọọ̀ni àti Aláàfin. ohun tó sì bí Aláàfin Ọ̀wọ́ Adé nínú nìyí. kábíyèsí ní inú òun kò dùn sí irú ìròyìn bẹ́ẹ̀, pàápàá nígbà tó bá jẹ́ irọ́ gidi ni. nínú ìwé tí alukoro rẹ̀ kọ láti ààfin ló ti ṣàlàyé ọ̀rọ̀ pé gbogbo ohun tí àwọn èèyàn náà ń gbé sórí ayélujára yìí irọ́ gbu ni. ọba náà ní
kò sí ọba ilẹ̀ Yorùbá kankan tí òun bá jìjà àgbà nítorí kò sí ìdí kan láti ṣe bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ ni èdè àìyedè kò gbọdọ̀ wà láàrin àwọn ọba síra wọn, ká má ti sọ láàrin òun Aláàfin àti ẹnikẹ́ni. Ó ní ohun tó yẹ ní ṣíṣe báyìí ní láti wá ọ̀nà ìdàgbàsókè àti ìṣọ̀kan nílẹ̀ Yorùbá. Ó sì dájú pé ohun tí Ọọ̀ni Ògúnwùsì náà ti ń wá kiri láti ọjọ́ yìí nìyẹn. Àfi kí àwọn tí wọ́n bá ń múra ìjà, tí wọ́n sáà ń fẹ́ fi ọ̀rọ̀ ẹnu wọn dá wàhálà sílẹ̀ ṣe mẹ̀dọ̀, kí wọ́n jẹ́ kí ilẹ̀ Yorùbá sinmi o, nítorí bí ọmọdé bá fàjọgọdì yóò forí ara ẹ̀ gbé. Ọláyíwọlá Alága ló ṣàtúpalẹ̀ ìròyìn láti ààfin Aláàfin fún gbogbo àgbáyé fún àṣà àti ìṣe Yorùbá. Yorùbá nation, no going back, no retreat, no surrender. Ẹ̀rí pé ó gbẹnu tán. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ọmọ Yorùbá tàtà, ṣé ohun tọ́rọ̀ wá kàn ní? Nígbà tí àwọn aṣíwájú ta ní, àwọn tó jẹ́ wípé tí wọ́n bá fẹ́ pe ọmọ Yorùbá lẹ́nìí, Aláàfin Àtọ̀ní of Ifẹ̀ ló máa kọ́kọ́ pè. Yes or no? Tí wọ́n bá fẹ́ pe ọmọ Yorùbá, tí wọ́n bá fẹ́ pe ìpè, tí wọ́n fẹ́ fi àwọn èèyàn pe àwọn ọmọ Yorùbá, Aláàfin Àtọ̀ní ló máa kọ́kọ́ pè. Ẹ wá dájà lẹ̀ láàrin àwọn méjèèjì. Anyways, kò kàn lè rí kéè Ọlọ́run bá yín yanjú ẹ̀. Ohun tó kàn mí ní nípa àwọn ọmọ Yorùbá tàtà, ẹ má jẹ́ ká wá distract. Àwọn kan sọ wípé Ọ̀yọ́ àti Ifẹ̀ wọn ò lè ṣe, táwọn ọba wọn ò bá ṣe, àwa tá kì í ṣọba ẹ jájọ ṣe ká gbà àwọn wa lóko ẹrú. Tá bá ti gba Yorùbá nation tán kó ní kálukú tó máa lọ́nà ẹ̀. Wọ́n lọ́rọ̀ kọ́rọ̀ ní Lady K. Èmi náà mọ̀ pọ́rọ̀ tí mo sọ Yorùbá kò mú yes but máa sọ bẹ́ẹ̀. Mo dẹ̀ nídìí tó jẹ́ kí n sọ bẹ́ẹ̀. Ẹ jẹ́ a gba Yorùbá nation. Ṣé tá bá ti gba Yorùbá nation tán, k'Ọ̀yọ́ lọ lọ́tọ̀, Ifẹ̀ lọ lọ́tọ̀, Ìbàdàn kó lọ lọ́tọ̀. Ìbáwọ̀ àwọn yìí kẹwàá lẹ́yìn kan ní kinní kan wà láìkòkò ayé. A ní ẹ ṣàtẹ̀jẹ́ àgbà Yorùbá nation lọ. Àwọn èèyàn kó sẹ́yìn òdì ìyá jẹ àwọn èèyàn bí ń pa àwọn èèyàn. Ẹ jẹ́ àgbà Yorùbá nation náà. Ó dá mi lójú pé tá bá gba Yorùbá nation tán, ẹ̀yin èèyàn, ẹ̀rù amọ̀ rẹ̀ lẹ́wọ̀ ìwọ̀fà mọ̀ rẹ̀ níwọ̀fà. Oníkálukú á ṣe kí ni? Á mú ayé ara ẹ̀. Wọ́n Nàìjíríà ló ń dá gbogbo ọ̀wọ́wì sílẹ̀. Nàìjíríà ló ń dá gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ sílẹ̀. Nàìjíríà ni ò jẹ́ kẹ́rù mọ̀ rẹ̀ lẹ́rù, ni ò jẹ́ kí wọ̀fà mọ̀ rẹ̀ níwọ̀fà. Nàìjíríà ni ò jẹ́ kọ́mọ mọ̀ rẹ̀ lọ́mọ, kí bàbá mọ̀ rẹ̀ ní bàbá. Tá bá gba Yorùbá nation tán, ó máa ṣọ́ọ̀kì gbogbo àwọn lòtẹ̀. Wọn ò ní pé ẹnikẹ́ni jókòó kó ní kálukú tó mọ ibi tóun bìlọ́ǹgì sí. Wọn ò ní ever pé ẹnikẹ́ni jókòó kó tó mọ ibi tóun bìlọ́ǹgì sí. Wọ́n ti bà structure ilẹ̀ Yorùbá jẹ́ nílùú Nàìjíríà. Ẹ̀yin ọmọ Yorùbá tàtẹ̀yìn yẹ́yìn bàbá jákèjádò gbogbo àgbáyé. Ṣé rí gbogbo ìjà tó ń jà yìí? Ó kàn wá yà mí lẹ́nu àwọn tó ń jókòó tó bá wọn ṣe prógrámù lé lórí. Wọn ò nídìí ẹ̀. Ìgbà mo ṣe prógrámù lẹ́ẹ̀kan lé lórí tí mo rí bó ṣe rí, ṣé mi ò ṣe kí ni? Àìmọye àwọn tó pè mí lórí ọ̀rọ̀ yìí. Mo ti torí ọ̀rọ̀ ní of Ifẹ̀ àt'Aláàfin Ọ̀yọ́ ṣe so many people. Mo sọ fún wọn ní pé ẹjọ́ mi ò ní interest ju wípé tí bá rẹ̀ ní ṣe ṣò fáwọn méjèèjì ìmọ̀ gbé lọ, ìmọ̀ bá wọn promote ẹ̀. Ṣùgbọ́n kò tún wáyé kó rí bẹ́ẹ̀. Energy tẹ́ máa fi jókòó, máa fi kó iná mọ́ omi ìjà. Ẹ jẹ́ ká lo energy yẹn láti fi kó iná mọ́ ogun Nàìjíríà ká lè ṣe ogun yẹn. Energy tẹ́ máa fi rí wípé Ọ̀yọ́ làgbà, Ifẹ̀ làgbà, Ọ̀yọ́ ṣeré, Ọ̀yọ́ tún jí kàbùkù. Ẹ̀wọ̀n yẹn jẹ́ 40. From the reliable source, mo ti gbọ́ nǹkan tó ṣẹlẹ̀ o, but me this source for now. From the reliable source, àwọn tó lọ sí ààfin tó jẹ́ 40, kì í ṣe gbogbo wọn ló jẹ́ 40. Aláyọ̀fọ́ tí bá jókòó tí bá wo ọ̀rọ̀ Yorùbá nation á sì dàbí drama lójú mi.
tí bá wo ọ̀rọ̀ àwọn ọmọ Yorùbá dẹ̀ dàbí drama màá dẹ̀ máa rẹ́rìn àrín tàkìtì ẹ̀rín àrín má lè lọ wípé kí ló dé ta ló fi ṣọmọ Yorùbá ìjọ wo lẹ ti rí kẹ́míà Sókótó àti Emir Kano kí wọ́n bọ́ sórí gbábà ìkan máa jà èyí tó jáde recent gan Emir Hausa tó fèsì Sultan of Sokoto gan wọn ò fà lọ títí ṣe lèmi tẹ ò bá máa gbabẹ̀ báwa ti ná bọ lẹ́ni kó dogun kó dìjà wọ́n ti fà á bọ̀ oníkálukú ti mọ òun ààrẹ àwa Yorùbá là kì í gbọ́ là kì í gbà àìgbọ́ àìgbà yẹn dẹ̀ lọ́tà fi kógun jà wá àìgbọ́ àìgbà lọ́tà fi kógun jà wá gbogbo àwọn tó wá lo energy wọn láti máa fi túbọ̀ máa fi koná mọ́ omi ogun láàrin Ọọ̀ni of Ifẹ̀ àtàláàfin Ọ̀yọ́ kó lo energy yẹn kó bá wa fi create awareness rally tó fẹ́ jáde àwọn èèyàn gbọ́dọ̀ bọ́tà mi ò mọ̀ bóyá gbogbo èyí tẹ́ bá lórí ọ̀fẹ́ àti àǹfààní àti wo fídíò lẹ́ máa rí fídíò kan tí mo ṣe lọ a ti máa lọ sí a week plus báyìí ohun tí mo rí tí a bá lè jáde bóyá kí n tútù sọ nínú fídíò eléyìí so àwọn tó bá wò bẹ́ẹ̀ yẹn wá wò bíbá wá lè mọ̀ pé mo ti sọ́lẹ̀ ìdí tèmi fi sọ wípé awareness yẹn ló jẹ èmi lógún kì í ṣe owó YouTube kì í ṣe gbogbo ìjà wèrè tó ń jà yìí. tí a bá lè jáde bó ti tó àti bó ti yẹ ṣe rí rálì tán fẹ́ ṣe yìí òun la máa fi bọ́ lóko ẹrú o for now but a máa fi bọ́ nìyẹn tí wọ́n bá lè jáde pẹ̀lú tèmi rí mo ti sọ nínú fídíò tí mo ṣe ó wà lórí YouTube ó wà ńbẹ̀ mo dẹ̀ sọ mi ò lè sọ iye èèyàn tó pè mí including bàbá Gẹ́gẹ́ Ojú wọ́n pè mí wọ́n ṣe voice note wọ́n wà lórí fóònù mi ẹ̀rí máa jẹ́ mi nìṣó nípa àwọn náà ti rí nǹkan tí mo rí yẹn èmi ò ní sọ ohun tí ì bá rí but ohun tí ì bá rí tó bá ti jẹ́ ohun tó máa help wá fún Yorùbá nation máa sọ àkínpọ̀hùn máa gogo lẹ́nu kò sẹ́ni tó lè stop mi mi ì bá sọ kí wọ́n máa sunkún kí máa ṣe bí egbére máa sọ mi ì bá sọ kí kálòlò máa sọ mi ì bá sọ kí rọmú máa sọ nobody can stop me tó bá ti jẹ́ fún ìtẹ̀síwájú ògo ilẹ̀ Yorùbá ni màá sọ because tí ì bá sọ tó bá wá ṣẹlẹ̀ tó ti bá sọ pé mo dẹ̀ rí ìran yẹn o wípé ká ní gbogbo wa jáde ni a máa ṣe lẹ́lòmíà nígbà tó rí kí ló dé tó sọ tó máa sọ sísọ tí bá dẹ̀ tún sọ á tún jẹ́ kó jẹ́ ìfọ̀kànbalẹ̀ á tún jẹ́ kókó ẹlòmíì balẹ̀ láti jáde fún rálì ká lè gba Yorùbá nation bí mo ṣe rí ìran yẹn ni ṣe ni mo rí pa lọ ká gbogbo àwọn olórí Nàìjíríà mọ̀ gbogbo wọn pátápátá àti army àti DSS mo wá rí ọkùnrin kan mi ò mọ ọkùnrin náà kì í ṣe gbòòrò mo rí inú àlàyé mi ò mọ́nítọ̀ mi ò mọ́nítọ̀ ẹni yẹn wá ń da petrol ó wá fi yíká gbogbo ibi táwọn olóṣèlú yẹn wà wípé ya ká fi náà sí ká pa gbogbo wọn sàn ibi tẹ́ni yẹn ti ń ṣe ibẹ̀ láti rọ́mọ àlè ọkùnrin kan ìgé láàrin wa èèyàn kan ti ẹ̀pẹ́ mi lára àwọn tó wo prógrámù yẹn ó ní Lady K ìran torí yẹn ọmọ àlè torí ni chief imam ó fọ́nì ẹgbẹ́ ọ̀pẹ́ mo ṣe máa ṣẹ̀fẹ̀ mi nì tí màá lè máa sòótọ́ tèmi ẹni àwọn èèyàn ló sọ bẹ́ẹ̀ fún mi o kì í ṣe àwọn ọmọ orí nínú wọn yẹn o kì í ṣe chief imam mo rí kì í ṣe má jà mo rí o but mo wọ́kùnrin kìíní mo wọ́kùnrin kejì but àwọn tó wà program yẹn tí mo ṣe lọ́wọ́ bẹ̀rẹ̀ sí ní pé mi oníkálukú ṣà ń pè mí ó ṣàṣọ ti tẹ̀ pé chief imam ló máa jẹ́ òun lọ dalẹ̀ yẹn ọkùnrin ẹlẹ́kejì ẹni kí lóun ṣe òun bá mú páìpù omi ó bá ṣí ó bá la ọ̀nà gbogbo bíi tí ọkùnrin yẹn tiraka da petrol láti fi surround àwọn enemy ká jóná sí ká gba gbogbo wọn ká dẹ̀ lọ ó dẹ̀ ṣí omi ó dẹ̀ tún la ọ̀nà omi yẹn dẹ̀ ń kọjá ní gbogbo ibi tó fi petrol sí ẹni máa yẹn tibẹ̀ yẹn wá tiraka ó finá sí iná yẹn wá ń jó lórí omi yẹn but kò ní pressure tó bó ṣe yẹ kó ní pressure ibẹ̀ lèmi ti pariwo ìkà ni wọ́n máa yí o gbogbo ìgbìyànjú wa ṣó fẹ́ kó jẹ́ sásán ni bẹ́ẹ̀ lọkùnrin ti bíṣà kọ́ńtínà ti máa da petrol yẹn ibẹ̀ ni mo ti wá yó DSS ọ̀gá DSS ó wá níṣẹ́ ti ríṣẹ́ iná wà láàrin wa báyìí iná yẹn ń jó but kò ní pressure tó ó wá fèsì wa ó níṣẹ́ ti ríṣẹ́
ó ní tí ẹnu gbogbo yín bá kò tí ẹ bá fi ìmọ̀ ṣọ̀kan ẹ máa ṣẹ́ ogun yìí ẹ padà lọ sílé kẹ lọ túra dì wá ó ní tẹ bá ti padà wá ẹ máa wí tẹnu yín bá ti ṣọ̀kan tí ìmọ̀ yín ṣọ̀kan tí kò sọ̀dàlẹ̀ mọ́ láàrin yín ó ní tẹ bá padà dé ẹ rí i pé gbogbo àwa sójà gbogbo àwa àmì táwa ń bí àtàwa DSS a máa darapọ̀ mọ́ yín àní pàkọ́kọ́ nínú yín a máa fèsì àjọ máa win ní battle yìí tó túmọ̀ sí pé tí gbogbo wa bá jáde dáadáa fún rally tá jáde tí ta kún gidi tí ò sí bìtẹ́yà tí ò sí ọ̀dàlẹ̀ tí kò sí jàwèrè láàrin àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá a máa win ní battle straight àgbà Yorùbá nation ìyẹn ló jẹ èmi lógún ẹ bá ṣí ẹ káwọn èèyàn jáde ká lọ ṣe rally gbogbo wàhálà ti gbà yìí kọ́ lọ bá wa fòpin sí máa yẹn ló tún wá sọ fún wa pa ní ẹ máa lọ sẹ́ẹ̀ gbogbo tẹ́ ẹ ṣe sí ṣe bẹ́ẹ̀ yín ṣe bóun láti bá yín ṣe omi sí ohun tẹ́ fẹ́ fi bá wa jà ẹ máa lọ kẹ́ padà wá ẹ lọ túnra mú bí màá yẹn ṣe sọ fún wa nìyẹn bẹ́ẹ̀ lèmi faraya làwọn kọ̀ọ̀kan náà faraya pé wọ ọkùnrin yẹn lẹ́bọ̀dẹ̀ ni ẹ́ a ti fi lọ sórí òrùlé sùn ṣé pọ́dẹ̀lẹ̀ ló tẹ̀lé wa débí bọ́sí mi mọ ọkùnrin náà àti kíní tó tiraka tó mọ petrol tó fi sákù bẹ́ẹ̀ nìyẹn kọ́ńtínà tí máa da petrol lọ mi ò mọ àwọn méjèèjì àtọ̀dálẹ́ àti wọ́ríọ̀ mi ò mọ wọn nínú wọn yẹn mi ò mọ àwọn méjèèjì mò ń sọ eléyìí kí ọkàn àwọn èèyàn lè balẹ̀ pé yes sí gbogbo wa bá jáde bó ti tó àti bó ti yẹ tó bá máa fi dìwò yọ ọdún bíi mélòó ẹ ra àpò ráìsì ní 10,000 or 5,000 ọ̀wọ́n máa di ọ̀pọ̀ ní ilẹ̀ Yorùbá nation eku aké bí eku ẹyẹ aké bí ẹyẹ ẹ̀yin tẹ́lẹ̀ fẹ́ joyè Rúsídà káwọn ọba yín máa jà káwọn ọba náà má lè fún yín ní support ṣé mo pé tá bá jáde tá bá ṣe rally tá bá gbé rally yẹn dé ojú kan pẹ̀lú báwọn bàbá yẹn ṣe bọ́ ṣe ń plan yẹn yóò mọ Yorùbá tàtà ẹ̀yin pé fàájì mo fi ọ̀rá sọ tó bá dé ojú ẹ̀ ṣé mo pé àwọn ọba wa yẹn wá wọlé lọ wíwọlé tó bá wọlé wọn ò wọlé lọ kú o wọn ò wọlé lọ sùn wọn máa wọlé ni wọn lọ sa ohun táwọn bàbá wa máa ń ṣàlàyé àtijọ́ wọn á tún fi kí wọn á fi support àwọn tó wà lójú ogun ṣé mo kó máa help wa ó máa ṣe kí ni mo pè é ó máa help wa gbogbo àwọn tó tún jẹ́ àwọn àgbààgbà àwọn olóríṣà àwọn ní gbogbo ẹ̀ tí rálì bá dojú ẹ̀ tọ́tọ́ wípé yes gbogbo ọmọ Yorùbá ti tún yẹ̀yà jáde fojú ogun àwọn ẹlòmíín wà nínú wọn tó jẹ́ pé àwọn ọba wọ̀nyí ló máa fi fóònù pè wọ́n lábẹ́lẹ̀ adífálà ẹ bá mi dé fáwọn ọmọ tó wà àtàyè nǹkan kò gbọdọ̀ ṣe wọ́n rálì tó ń ṣe yẹ ẹdífá kí ló máa ṣẹlẹ̀ ibẹ̀ ládífá náà sì máa sọ pé bàbá àfi ká tètè pa àgbò báyìí o àfi ká tètè ṣe nǹkan báyìí ó yẹ ṣe káwọn ọmọ yẹn ti gbé Yorùbá nation bá kì í ṣe pé kò àwọn ọba wa ká gba Yorùbá nation o kì í ṣe gbogbo wọn ní ohun ogun Nàìjíríà ló ń bẹ lómi lẹ́rù ni wọn ò bẹ lọ káwọn rí ogun Nàìjíríà ẹ wo bí tí ogun Nàìjíríà tó bá àdògán dé ó sọ àdògán dé ìwọ̀run ẹ wo bí tó bá Sunday dé Ìgbòho wà lẹ́yìn òdì o ẹ wo bí tó bá Rúmi Ìdẹ́sì mi ò lè yọ̀gbìn ẹ̀ mi kí n yọ fada nílùú Nàìjíríà àáfàfà táìdà wọn ti dòkú kọ́lọ́ kó bá wa tẹ̀ wọ́n sáfẹ́fẹ́ yẹn àáròkù àráàyè wọn mọ́ ogun Nàìjíríà ni àwọn ọba tó ṣe níjọ́ kínní àná tó jáde tó with full chest Nigerian government wọ́n lo ète obìnrin wọ́n gba obìnrin mú wọn wọ́n rìn wọ́n sí wòwò nílùú Nàìjíríà tẹ́ bá gbàgbé rẹ́kọ̀dù wà ẹ̀sùn tí ò tó nǹkan kan ọ̀rọ̀ tí ò kàn jọba Nàìjíríà lọ́wọ́ lẹ́sẹ̀ ọ̀rọ̀ lọ́kọláyà wọ́n gbabẹ̀ wọlé nítorí wọ́n rí pàwọn ọba yẹn jáde tán láti support Yorùbá nation so kì í ṣe gbogbo àwọn bàbá wa yẹn ni wọn nífẹ̀ẹ́ sí o wọn ò lè jáde tán ni ṣùgbọ́n tí èmi àti ẹ̀yin gbogbo ẹ̀yin ẹlẹ́nájì tẹ́ fi ń ṣe kí ni tẹ́ fi ń tapo síjà láàrin Ọọ̀ni àti Aláàfin tí èmi àti yín bá lo energy yẹn ta fi create awareness ta pull crowd tí gbogbo títì kún fèrò ta sọ̀rọ̀ ìṣítí ta cancel àwọn èèyàn wa ta fún wọn ní word of encouragement bó ti tó àti bó ti yẹ tí wọ́n jáde lógúnlógún lọ́gbọ̀lọ́gbọ̀ tá à ń jẹ́ kó yé wọn pé kò sí nǹkan kan ẹ máa lọ ohun tó jẹ wá lógún ní Yorùbá nation ẹ bọ́ta
báyìí kásá báyìí káwọn òdì tá à sọ fún àwọn èèyàn wa táwọn èèyàn wa bá tú yáyá tó bá tú yẹ̀yẹ̀ síta àwọn bàbá yẹn náà máa ṣe ohun tó tọ́ tó yẹ lábẹ́lé kì í ṣe ìdùnnú ọba mi bó ṣe ń dọ̀bálẹ̀ fún gọ́vùrọ̀ ṣe bí táàrin ta là ń sọ tí àwọn gọ́vùrọ̀ yẹn bá wọlé tí wọ́n ní yẹ̀wù ṣẹ́ bó tán ṣe fún wọn ni ṣó yẹ kó jẹ́ wípé Ṣèyí Mákindé ló máa gbé ọ̀pá àṣẹ lé odidi Aláàfin Ọ̀yọ́ lọ́wọ́ èwo gọ́vùrọ̀ stéètì tó máa tó lò gbà tiẹ̀ tán tó máa lọ àtọba tó máa wà ń bẹ̀ kọrin kọ̀kọ̀ lè kése ni kò sẹ́ni tí ò ní kú ṣùgbọ́n bàbá ṣì máa wà ń bẹ̀ títí 50 years to this time gbogbo ìhòkè ni ọwọ́ adé wà ń bẹ̀ kò sí ohun tó máa yìí lẹ́sẹ̀ ṣe mọyì gọ́vùrọ̀ tó máa ti jẹ ṣó wá yẹ kó rí bẹ́ẹ̀ ṣó yẹ kó dà bẹ́ẹ̀ ṣó yẹ kí olùtòrí òfìtórí kó lọ kólẹ̀ fún Dàpọ̀ Abíọ́dún Dàpọ̀ Abíọ́dún á tó lọ o ọlọ́dẹ bá mú Dàpọ̀ Abíọ́dún tó ṣe yóò gbà ṣùgbọ́n náà ti fẹ́ dọ̀bá sí yóò gbà ojú gbogbo ẹ̀ lọ́mọ Yorùbá tàtà Yorùbá nation ní kẹjẹ́ ká gbájúmọ́ Yorùbá nation ní kẹjẹ́ ká ṣe kíni kẹjẹ́ ká so okùn mọ́ òun ló ṣe pàtàkì ló ṣe kókó tó bó ṣe jẹ́ nìyẹn Yorùbá nation no going back o kábíyèsí bàbá mi Ọwọ́ Adé ẹ pẹ́ lórí àpè Ọọ̀ni ẹ pẹ́ lórí àpè èyí níwọ̀n yín méjèèjì ti jàre láṣẹ Èdùmàrè ẹ má gbàgbé ẹ̀yin yẹ́yìn bàbá aṣọ làwọn ń tà ń bí o à ń ta aṣọ à ń ta spiritual items gbogbo ẹ̀yin ṣe nídìí lọ́fíńdà ọṣẹ àánú àti bẹ́ẹ̀ 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 lọ ẹ pè mí ó wà available lọ́fíńdà ó wà available èyíkéyìí tẹ́ bá ti fẹ́ gbogbo ẹ̀yin tẹ́ nídìí jewelries wà available anyone tẹ́ bá ti fẹ́ ẹ̀yẹ ṣáà ti pe Lady K Ìfẹ́olúwaṣọ the baby of Yorùbá nation ojú òní tí Yorùbá nation no going back ẹ bá wa pín bóyá ìta tún sọ ìyá tún jẹ́ kí àwọn èèyàn kó tún ṣe kíni kó tún ṣí láti bọ́ta mo assure wa wípé tí a bá bọ́ta tó tinútinú tẹ́lẹ̀bọ́dì kankan ò tẹ̀lé wa ẹ gbàgbé ẹ gbàgbé Yorùbá nation ti dé Yorùbá nation ti dúró Yorùbá nation ti dúró bẹ́ẹ̀ ni so bá iṣẹ́ tó wà nílẹ̀ sí tó yẹ ká máa ṣe ń sìn ni pé bá ṣe máa ṣẹ́gun àwọn ẹlẹ́bọ̀dé yẹn tí wọn ò ní bá wa jáde débi tó máa lọ gbẹ̀yìn yọ sí wa ìyẹn ló kù kì í ṣe gbogbo ìjà tó ọba ti jẹ gbogbo tó kò wúlò ó dàbọ̀ ẹ subscribe ẹ tàn notification bẹ̀rẹ̀ yín rẹ o.